Láti January títí di ìsìn. Ṣé o bá rí àmì ńlá ṣe? Wọ́n bá ilẹ̀ kó para rẹ̀ jù. Ó ní gbogbo ẹni tó ní tó wù ú bá kúrò òní ṣe. Bẹ́ẹ̀ bá gbàgbọ́. Wọ́n yà ilẹ̀ kó bá ẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá dá. Ìkórìtà ká so ilé yẹn. Ṣé ìjẹ́ kó ní ògbó ilé? Ó yá ọ̀rùn bẹ́ẹ̀ fàtí lẹ́yìn. Gbọ́ Bíbélì wípé ata Jósẹ́fù sí oko ẹrú. Ibi tá a ta Jósẹ́fù sí ní èkó rẹ̀ ti kú jáde. Mo sọ̀rọ̀ jáde lónìí níbi tí a tà ọ́ sí. Ó yá lónìí ọ̀rùn bẹ́ẹ̀ fà jáde. Ibi tí a tà ọ́ sí. Ibi tí a tà ọ́ sí. Ṣé o bá rí àbọ̀ láṣẹ? Ó yẹ orúkọ tó jáde. Gbọ́ ohun mìíràn wà téèyàn máa ní ṣùgbọ́n ayé àtúntì jẹ́ níyà. Àbí ẹ̀gbà bíbọ́. Ènìyàn ní nǹkan ní ṣùgbọ́n ayé àtúntì jẹ́ níyà. Wọ́n nítorí lò. Gbogbo tí mo ní bá fi jẹ́ níyà. Ọ̀rọ̀ bá yíyanjú àná. Wọ́n ní bẹ́ẹ̀ kò ní ṣe. Ṣé ṣàlùyé? In Jesus' name I pray. Amen. Amen. Amen.